Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ bílé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn alásìlẹ́yìn wa àjíǹde àti ìyè ọba tó fi ẹ̀jẹ̀ rárá wa padà tí ó rà wá padà sí ọ̀dọ̀ bàbá ọlọ́run adúpẹ́ fún sáà yìí o fún èrèdí tí ẹ fi wá sáyé láti wá dá wa padà sí ọ̀dọ̀ bàbá àti fún àṣepé iṣẹ́ ìgbàlá wa ògo ni forúkọ mímọ́ yín ọ̀rọ̀ tí a gbéyàwó lẹ́ni kó ṣe ayé àkàn àti ara wa níre kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àìkú ogúnjọ́ oṣù kẹrin àkòrí tí a gbéyàwó sọ pé aṣọ ìkélé náà ti ya àmú àkọsórí wa nínú ìwé Lúùkù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta Lúùkù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta. Ọ̀run sì ṣú òkú aṣọ ìkélé ti tẹ́ḿpìlì sì ya ní àgbèdè méjì. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkarùndínlógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkọkàndínlógójì. Máàkù orí ìkarùndínlógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkọkàndínlógójì. Ní wákàtí kẹta ọjọ́ òun ni wọ́n kàn án mọ́ àgbélébùú, a sì kọ̀wé àkọlé ọ̀rọ̀ ìfisùn rẹ̀ sí ìgbèrí rẹ̀, ọba àwọn Júù. Wọ́n sì kan àwọn olè méjì mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀, ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì rẹ̀. Ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé a sì kà á mọ́ àwọn arúfin. Àwọn tí ń ré kọjá lọ sì fi ṣe ẹlẹ́yà, wọ́n sì mì orí wọn wípé ìwọ tí owó tẹ́ḿpìlì tí o sì kọ́ ní ọjọ́ mẹ́ta, gbá ara rẹ là kí o sì sọ̀kalẹ̀ láti orí igi àgbélébùú wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú wọ́n sì ń jẹ nínú ara wọn pẹ̀lú àwọn akọ̀wé wípé ó gba àwọn ẹlòmíràn là, kò lè gba ara rẹ̀ là. Jẹ́ kí Kristi ọba Ísírẹ́lì sọ̀kalẹ̀ ní orí àgbélébùú wá nísinsìnyí, kí àwa kí ó lè rí, kí a sì lè gbàgbọ́. Àwọn tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ sì ń kẹ́gàn rẹ̀ pẹ̀lú. Nígbà tí ó di wákàtí kẹfà, òkùnkùn ṣú bolẹ̀ gbogbo ilẹ̀ títí ó fi dé wákàtí kẹsàn-án. Ní wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe sókè ní ohùn rara wípé Èlóì Èlóì làmá sàbátánì. Ìtumọ̀ èyí tí ń ṣe Ọlọ́run mi èéṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí, wọ́n wípé wò ó ń pe Èlíjà. Ẹnìkan sì sáré, ó fi spọ́gẹ̀t bọ ọtí kíkan, ó sì fi lé orí ọ̀pá ìyè, ó fi fún un mu wípé ẹ jọ̀wọ́ rẹ̀ sí o, ẹ jẹ́ kí a máa wo bí Èlíjà yóò ṣe wá gbé sọ̀kalẹ̀. Jésù sì kígbe sókè ní ohùn rara, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Aṣọ ìkélé tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀. Nígbà tí balógun ọ̀rún tí ó dúró ní ìhà ọ̀dọ̀ rẹ̀ rí, tí ó kígbe sókè báyìí, tí ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ wípé lóòótọ́ ọmọ Ọlọ́run ni ọkùnrin yìí ṣe o. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àjíǹde. Nígbà tí Jésù kú lórí igi àgbélébùú, aṣọ ìkélé tí ó yà wá kúrò lọ́dọ̀ Ọlọ́run ó fàya o. Ìwé Mátíù orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta. Ó sọ pé nígbà tí ó kú, aṣọ ìkélé tí ó ya ibi mímọ́ jùlọ sọ́dọ̀ kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn àti olórí àlùfáà ni aṣọ náà ya láti òkè dé ìsàlẹ̀. Ọlọ́run fúnra rẹ̀ mú aṣọ ìbòjú náà ó ya kúrò, aṣọ ìbòjú tí ó yà wá kúrò lọ́dọ̀ rẹ̀ ó sì fà á ya. Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkejìlá títí dé ìkẹrìndínlógún sọ pé ògiri tó wà láàrin àwa àti Ọlọ́run ni ẹ̀jẹ̀ Jésù ti bàjẹ́. Ìrúbọ rẹ̀ túmọ̀ sí pé a lè wá bá Ọlọ́run sọ̀rọ̀. Ikú rẹ̀ sì mú kí ìgbà tuntun kí ó dé bá wa ẹ̀dá o. Nísinsìnyí gbogbo ènìyàn ní àǹfààní kíkún sí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Ìtorí Jésù Kristi ni mo ṣe lè sọ pé Ọlọ́run ni dádì mi o. Nítorí rẹ̀ ni gbogbo ènìyàn ní ibikíbi àwọ̀ yòówù kí o lè ní tàbí ipò tó wù kí o lè wà, o lè ní ìwàláàyè Ọlọ́run. Jésù kú kí a lè ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú bàbá rẹ̀. Ǹjẹ́ ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run jẹ́ òkèèrè ni tàbí tímọ́tímọ́? Jésù kú nítorí ó fẹ́ kí a bá bàbá rẹ̀ papọ̀ ní ìwọ̀n àti òun nìkan. Báwo lo ṣe lè ní
ọkàn rẹ̀ láti páyà sí Ọlọ́run tó? Báwo ló ṣe lè ní ọkàn rẹ láti páyà sí Ọlọ́run tó? Aṣọ ìlékè tó ya, ó dúró fún ìparun gbogbo nǹkan tí ó lè dé bá wa lọ́nà, tàbí nǹkan tí kò ní jẹ́ kí a gbádùn ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ò ń ṣe àìsàn nínú àgọ́ ara rẹ níbí? Ǹjẹ́ o wà nínú ìdè àwọn ìwà abárakú kan níbí? Ṣé èṣù ń yọ ẹ́ lẹ́nu níbí? Jésù ń fa aṣọ ìbòjú náà ya kí a lè ní àǹfààní sí ìlera pípé, ìdáǹdè, àlàáfíà àti òmìnira. O kò nílò láti máa tiraka ní gbogbo ọjọ́ ayé rẹ mọ́ o. Nígbà tí o lè jẹ ìgbádùn ohun gbogbo tí ikú Jésù ti mú wá fún ọ. Mo gbàdúrà pé ohun gbogbo tó dè ọ́ lọ́nà láti jẹ ìgbádùn ìlera gidi àti àǹfààní yóò ya bí ìbòjú náà ti ya ní orúkọ Jésù. Aṣọ ìkélé náà tó ya, ó dúró fún ìbẹ̀rẹ̀ ọ̀tun. Ó túmọ̀ sí pé àti mú àtijọ́ kúrò. O lè gbádùn ohun ọ̀tun nísinsìnyí àti ẹ̀kúnrẹ́rẹ́ ayé. Ìgbà tí aṣọ ìkélé náà tó wà nínú tẹ́ḿpìlì síbẹ̀, àwọn ènìyàn wọ́n ń gbé nínú abẹ́ májẹ̀mú láíláí, ṣùgbọ́n ní kété tí ó fàya, àwọn ènìyàn wọ inú májẹ̀mú tuntun. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 24 ó sọ pé Jésù ni alágbàwí májẹ̀mú tuntun, ẹ̀jẹ̀ rẹ̀ sì ń sọ̀rọ̀ fún wa. Bí a ṣe ń ṣe àjọyọ̀ ikú àti àjíǹde Jésù Kristi, ẹ̀jẹ̀ rẹ̀ yóò sọ̀rọ̀ ohun tí ó dára sínú ayé rẹ ní orúkọ Jésù. Ìwọ yóò sì ní ìrírí ìbẹ̀rẹ̀ ọ̀tun ní gbogbo ẹ̀ka ayé rẹ níbi tí o ti nílò ọ̀tun ní orúkọ Jésù. Ní ìparí, aṣọ ìkélé náà dúró fún ara Jésù. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 19 títí dé ẹsẹ̀ 20 o. Ara rẹ̀ ni ó ya kí tìrẹ kí ó lè wà ní pípé. Mo gbàdúrà pé láti ìsinsìnyí lọ, ìwọ yóò ní ìrírí àṣepé ní gbogbo ẹ̀ka ayé rẹ ní orúkọ Jésù. A kú ọdún àjíǹde o. Kókó ọ̀rọ̀: lo àsìkò díẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Jésù tí ó rúbọ lórí igi àgbélébú láti mú kí ìbòjú náà kí ó ya kúrò. Ẹ̀já sọ pé bàbá mi, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńláńlá èyí tí ẹ fi fún wa láti máa pè wá ní ọmọ, láti máa pe Ọlọ́run ní bàbá wa, tí ẹ̀yin Olúwa fi aṣọ ìkélé tẹ́ḿpìlì ya, tí ẹ sì fún wa ní àǹfààní láti súnmọ́ bàbá, tí ẹ fẹ́ ẹ̀jẹ̀ yín san ìdíyelé. A sọ wípé ẹ ṣé o, ẹ ṣé fún àsìkò àjíǹde yìí o, tí ẹ̀yin ṣe àṣepé ìgbàlà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o. A dúpẹ́ Ọlọ́run, ẹ gbọ́ ọpẹ́ wa. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú ọdún àjíǹde o, àṣèyí ṣàmọ̀dún, ó dàbọ̀.